Al-Ma'ruf Babayu TV. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Béèrí bá jí aṣèbàfólú bófẹ́fọ̀n bá jí aṣèbàfólú ọ̀dàn bílẹ̀kẹ́lẹ̀kẹ́ bá jí agbọ̀nyẹ́ pẹ̀pẹ̀ aṣèbàfólódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé. Ìbà rẹ o Olódùmarè ọba àkọ́kọ́ ọba ìgbẹ̀yìn. Ọba àwọn ọba arúgbó ọjọ́ adàgbà má pààrọ̀ oyè ọlọ́run nǹkan títí láéláé. Òun ni lánàá òun ni lónìí tó bá tún dọ̀la ẹ̀wẹ̀ òun náà tún ni ọlọ́run nǹkan títí ayé àìnípẹ̀kun. Ẹ kú ilé ńlá kára lé ẹ káàbọ̀ ń tèrò ọ̀nà ẹni tí ò kí ni kú ilé irú wọn a sì máa pàdánù ẹ káàbọ̀. Ní mo fi ń kí gbogbo ẹ̀yin onítèmi ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa fìfẹ́ wo àwọn fídíò wa tẹ́ tún bá wa láìkí ẹ̀ tẹ́ ń bá wa share rẹ̀ wípé ẹ kú ilé o ẹ kú déédé àsìkò tẹ́yin bá ń bẹ lọ́dọ̀ tiyín tó bá jẹ́ àárọ̀ ni ẹ káàárọ̀ bó bá jẹ́ ọ̀sán ni ẹ káàsán bó bá jẹ́ ìrọ̀lẹ́ ni ẹ kú ìrọ̀lẹ́ bó jálẹ́ ni ẹ káalẹ́ o ṣe dáadáa làbá yín. Àǹfààní ẹ̀yin tó bá já sí wípé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin wo àwọn fídíò wa orúkọ tèmi ni Sheikh Al-Ma'ruf ìgbàláyé ẹni ọlọ́run dá àlùjọ̀nú ọmọ bàbá ńlá rò ó. Ìránṣẹ́ Olódùmarè tí dé sí wọn lọ́rùn bíi tógúntógún. Èmi òjọ tàná tàná òjọ tèní nígbà tó já sí pé iṣẹ́ tá a rán gún ni kó jẹbọ èyí tá a rán kálàmọ̀gbó ni kó jòkú iṣẹ́ torí fi rán wa òun náà la kúkú jẹ́. Ẹ̀wá nǹkan fìdílé kẹ́ ẹ máa bá wa ká lọ ìtọ́sọ́nà lètò tí ń dé sétí ìgbọ́ yín. Ètò tó ń tú ìdè tó ń já ìdè tí ó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣókùnkùn fún wa nínú ètò ìgbésí ayé wa. Kí n tó máa lọ tẹ́yin bá ń fẹ́ télọ̀ tí wọ́n bá yín rán aṣọ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ tàbí dry cleaner lẹ́yìn fẹ́ tí wọ́n bá yín ṣàtúnṣe aṣọ yín tí wọ́n pákéjì rẹ̀ tí ó dà gẹ́gẹ́ bíi tuntun Àlùbáríkà télọ̀ òun ni kẹ́ ẹ kàn sí. Nọ́mbà wọn náà lẹ tí ń wò lójú móhùnmáwòrán yìí wọ́n ń bẹ lórí WhatsApp ẹ bá wọn sọ̀rọ̀ wọn ó dá yín lóhùn lọ́gán. Ìtọ́sọ́nà lètò tó ń gbé sétí ìgbọ́ yín. Èyí tá a máa ṣàbẹ̀wò rẹ̀ lénìí òun náà ni wípé oríṣiríṣi ogun ní ń bẹ nínú ayé. Táyì àwọn èèyàn ń kojú oríṣiríṣi nínú ogun ayé. Àmọ́ báwo lo ti ṣe fẹ́ dá èyíkéyìí ogun tó ń ja ayé rẹ gan mọ̀? Tí wàá fi lè mọ orúkọ rẹ̀. Tí wàá fi lè mọ tí wàá fi ṣe prayer point rẹ tó fi dojú ìjà kọ ogun tó ń ja ayé rẹ. Nígbà tá a fẹ́ treat lénìí òun náà ni báwo ni wàá ṣe mọ oríṣi ogun tó ń ja ayé rẹ. Bá mi share fídíò yìí kí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó lè jàǹfààní rẹ̀. Tó o bá ṣe bẹ́ẹ̀ tó o bá mi share rẹ̀ mo gbà á ládùúrà fún ẹ wípé ogun tó ń ja ayé rẹ yóò ṣẹ́ ní àṣẹ wọlẹ̀. Àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni ogun nǹkan tí wọ́n ń pè ní ogun ìjákulẹ̀. Tí ogun ìjákulẹ̀ bá ń bá èèyàn fínra àwọn àpẹẹrẹ wo lèèyàn ó máa rí tó o bá farabalẹ̀ tó o bá mi wo fídíò yìí délẹ̀ dáadáa. Òní ni wàá mọ oríṣi ogun tó ń ja ayé rẹ. Bẹ́ẹ̀ bẹ̀ ní wàá mọ orúkọ tó ń jẹ́ wàá lè mọ tí wàá fi ṣe prayer point láti lè fi dojú ìjà kọ ogun náà. Tí ogun ìjákulẹ̀ bá ń bá èèyàn fínra àwọn àpẹẹrẹ yìí lèèyàn ó máa rí. Àpẹẹrẹ bíi kí ní ìlí kó máa lé èèyàn kiri ojú àlá tàbí kéèyàn ó máa rí ìgbínhe lójú àlá tàbí ìjàpá ìgbín alákàn èyíkéyìí nínú àwọn nǹkan yìí kéèyàn ó máa rí ihe lójú àlá tàbí kí wọn ó máa lé èèyàn kiri lójú àlá. Tó o bá ti ń rí bẹ́ẹ̀ dájúdájú oríṣi ogun tí wọ́n ń pè ní ogun ìjákulẹ̀ òun ló ń bá ayé rẹ fínra. Ẹ ṣèyí ń lé ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni ogun adínilọ́wọ́. Ogun wo ni wọ́n ń pè bẹ́ẹ̀ àti pé pàápàá jùlọ tí ogun adínilọ́wọ́ bá ń bá ni fínra àwọn àpẹẹrẹ wo lèèyàn ó máa rí. Àpẹẹrẹ àkọ́kọ́ òun náà ni kéèyàn ó máa fi ara kó okùn ẹlẹ́nà tàbí kéèyàn ó máa lálàá wípé wọ́n dá òun lọ́nà. Tàbí kí àwọn ẹranko búburú kó máa dá ènìyàn padà lọ́nà ibi téèyàn ń lọ nínú àlá tàbí kéèyàn ó gun òkè kó má lè sọ̀kalẹ̀ mọ́.
tàbí kí ọ̀nà ó dí mọ́yàn lójú àlá tàbí kéèyàn ó jábọ́ láti ibi gegele bọ́ sílẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ogun tí wọ́n ń pè ní ogun àìláṣeyọrí. Bí ogun àìláṣeyọrí bá ń bá èèyàn fínra, àpẹẹrẹ téèyàn ó máa rí òun náà ni wípé bíi kéèyàn ó máa gun òkè kó má rí òkè náà gùn parí, tàbí kí ènìyàn ó jábọ́ láti orí òkè, tàbí kéèyàn ó máa lálàá wípé òun ò láǹfààní láti débi tí òun ń lọ. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ogun àìlákójọ, ogun àṣeèrí. Tí ogun àìlákójọ àti ogun àṣeèrí tó bá ń bá èèyàn fínra, àpẹẹrẹ wo lèèyàn ó máa rí? Àpẹẹrẹ téèyàn ó máa rí òun náà ni wípé bíi kéèyàn ó sọ nǹkan nù lójú àlá tàbí kí wọ́n gba nǹkan lọ́wọ́ èèyàn lójijì lójú àlá kéèyàn má wá rí nǹkan náà gbà padà. Àgàgà kó tún wá jẹ́ ẹni téèyàn kò mọ̀ rí tàbí kí wọ́n jí nǹkan èèyàn lójú àlá. Ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ogun ìdènà. Bí ogun yìí bá ń bá èèyàn fínra, àpẹẹrẹ téèyàn ó máa rí òun náà ni wípé bíi káwọn olè ó dá ènìyàn lọ́nà lójú oorun tàbí kéèyàn ó padà láti ibi tí ń lọ tàbí kí wọ́n ó máa fa èèyàn ní ojú oorun nínú àlá. Ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ogun ìsọnidi àgàn àìrọ́mọbí. Bí ogun yìí bá ń bá èèyàn fínra, àpẹẹrẹ téèyàn ó máa rí òun náà ni pé bíi kí ọ̀tá ó máa bá èèyàn ní ìbálòpọ̀ lójú àlá tàbí kí ẹranko kó máa báni ní ìbálòpọ̀ lójú àlá. Àbí kéèyàn ó máa rí nǹkan oṣù lójú àlá tàbí kí nǹkan bí omi kó máa jáde lójú ara èèyàn nínú ojú àlá. Ẹlẹ́ẹ̀keje òun náà ni ogun ẹtì. Ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ogun tí wọ́n ń pè ní ogun abínú ẹni. Tí ogun yìí bá ń jẹ ayé ẹ̀dá, àpẹẹrẹ téèyàn ó máa rí òun náà ni wípé bíi kí ọ̀tá kó máa sọ̀rọ̀ òdì sí ni lójú àlá tàbí bíi kí wọ́n máa bú ni tàbí kí wọ́n máa sọ̀rọ̀ ẹni lẹ́yìn lójú àlá. Ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ni ogun ìdójútì. Tí ogun yìí bá ń bá èèyàn fínra, àpẹẹrẹ téèyàn ó máa rí òun náà ni bíi kí àwọn ọ̀tá ó máa fi ni ṣe yẹ̀yẹ́ lójú àlá tàbí kí nǹkan ìdọ̀tí kó ta sí ni lára lójú àlá, nǹkan ẹlẹ́gbin. Ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni ogun alénimádẹ́yìn. Tí ogun yìí bá ń bá ayé ẹ̀dá fínra, àpẹẹrẹ téèyàn ó máa rí òun náà ni wípé bíi kí wèrè kó máa léni kiri lójú oorun tàbí kí eégún kó máa léni kiri lójú oorun tàbí kí màálùú dúdú tàbí èyíkéyìí màálùú kó máa léni kiri lójú oorun tàbí kí ọ̀tá ó daṣọ bojú kó máa léni kiri lójú oorun. Ẹlẹ́ẹ̀kọkànlá ogun amúnipòfo nǹkan rere. Gbogbo ìwọ tó bá mi share fídíò yìí tó comment, o ò ní pòfo nǹkan rere nínú ayé rẹ. Ogun amúnipòfo nǹkan rere tó bá ń bá ayé ẹ̀dá fínra, àpẹẹrẹ téèyàn ó máa rí òun náà ni wípé bíi kẹ́yìn èèyàn ó ká lójú àlá tàbí kí wèrè kó máa mu ọyàn èèyàn lójú àlá tàbí kí wèrè kó máa bá èèyàn ní àjọṣepọ̀ lójú àlá. Gbogbo ẹnikẹ́ni tó bá ti kóye báyìí lọ mọ̀ wípé ogun amúnipòfo nǹkan rere òun ló ń ja ayé rẹ. Ẹ jẹ́ ń fẹ́ yọ ọ̀kan ṣokùn kákásẹ̀ rẹ̀ nílẹ̀ kó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejìlá, òun náà ni ogun ìjàmbá. Àpẹẹrẹ tẹ́ fi dá ogun ìjàmbá mọ̀ nígbà tó bá ń jẹ ayé ẹ̀dá òun náà ni wípé bíi kí ẹranko abìwo lórí ó máa léni kiri lójú oorun. Mo lérò wípé gbogbo yín náà lẹ gbádùn fídíò yìí. Gbogbo ẹni tó bá ní nǹkan tàbí méjì tó fẹ́ bá mi sọ, bóyá lórí ọ̀rọ̀ ayé rẹ tàbí lórí nǹkan kan míì, tàbí o ṣe tán láti wá ara rẹ láti dára rẹ mọ̀, bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà mi yìí 090 13 13 17 10. Ẹ bá mi share fídíò yìí, ẹ sì má gbàgbé láti subscribe sí TV channel wa. Ẹ sì má gbàgbé láti tẹ notification button yìí sílẹ̀. Gbogbo ìgbàkígbà tá a bá ń drop fídíò, ẹ lè láǹfààní láti máa bá wa fìfẹ́ wò ó. Gbogbo ìwọ tó bá mi share fídíò yìí, èyíkéyìí ogun tó bá ń ja ayé rẹ, Ọlọ́run ọba ṣẹ́ láṣẹ wọlé lónìí. Ẹ pàdé mi nínú next episode. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ó dàbọ̀.